Ramon kí ni? Kọ́ndé. Ọmọ ìlú wo ni ẹ? Ọmọ Òṣogbo. Ọmọ Òṣogbo. Ọmọ Ọ̀ṣun Òṣogbo àbí? Apá abo l'Óṣogbo. Bá ti dé Òṣogbo, ọmọ àwọn mọ́tò Ọ̀tán. Ọ̀tán. Òṣogbo Òròkì. Ibo ló ń gbé ní Ogun State? Mo gbé ní Lámẹ̀dà. Lámẹ̀dà ní Ifọ̀. Okay, níbi ojú orin yẹn. Bẹ́ẹ̀ sà. Okay, lẹ́yìn ibi ilé epo wà ní lẹ́yìn ibi ojú orin yẹn, ẹ̀yìn ilé epo yẹn ní Lámẹ̀dà. Bẹ́ẹ̀ni. Ọmọ tí ẹ pa yìí kí ló ṣe, báwo ló ṣe pa? Lọ gbé ni. Bó ló ti gbé? Lọ gbé ní báǹkì Yànà Kókà. Yànà Kókà ló ti gbé. Ó gbé níbi Olóṣó. Bẹ́ẹ̀ni sà. Okay, àdéhùn kí ló wà láàrin yẹn, èló ló fẹ́ fún tó fi gbé Olóṣó? 3,000. Ṣé o ti máa ń gbé bẹ́ẹ̀ lólóṣó ni? Bẹ́ẹ̀ni. Tó bá ti gba nájọṣepọ̀ mọ́jú 3,000. Bẹ́ẹ̀ni. Ó sọ lẹ́ẹ̀kan pé tó yẹ pé ẹ̀jọ̀ sùn mọ́jú pé èló ló máa ń fún? 1,000. Ọmọbìnrin yẹn kí lórúkọ rẹ̀? Mi ò mọ orúkọ ẹ̀ mọ́. Ó tó bí 4 sí 5 lẹ́nu kó máa. Báwo lè ṣe wá pa? Ọ̀dọ̀ Fáàlì àti Ifá ló sọ fún mi bóyá ní ìdí. Báwo lè ṣe pa? Ìjẹ̀bú ló lagi wọn lórí. Ìjẹ̀bú ló lagi wọn lórí. Kí ló kọ Ifá yẹn? Táṣẹ́rẹ́ ni wọ́n mọ̀ sí. Kí ló kọ àdúgbò yẹn? Táṣẹ́rẹ́ yẹn àdúgbò yẹn kí ló kọ àdúgbò yẹn lọ? Ibẹ̀ náà ni kò jẹ́. Ní Lámẹ̀dà ní Ifọ̀. Kí ni pé ẹnìkan gbé bí ẹnìkan gbé. Ok, ìwọ àti Táṣẹ́rẹ́, Ifá Táṣẹ́rẹ́ àti ọ̀rẹ́ Lámẹ̀dà, ọ̀rẹ́ kí ló kọ ọ̀rẹ́ yẹn? Ìjẹ̀bú lẹ́jọ́ pa. Ìgbà tí Ìjẹ̀bú fọ́gi mọ́ lórí, ipa wo ni wọ́n kó nínú ikú ẹ̀? Ifá yẹn lájọ wọ̀. Ẹjọ́ wọ̀ nígbà tó ti fọ́gi mọ́ lórí tó ti ṣubú sílẹ̀, ẹ wá wọ̀ padà sí ilé. Ok, ta ló wá dúnbú ẹ̀? Ifá. Ìwọ ló dìímú tí Ifá fi dúnbú ẹ̀ àbí? Èmi dìímú lọ́wọ́. Ìwọ dìímú lọ́wọ́, Ìjẹ̀bú náà dìímú lẹ́sẹ̀. Ifá ló wá dúnbú ẹ̀. Bó lẹ gbé ẹ̀jẹ̀ ẹ̀ sí? Mi ò mọ orí tó gbé ẹ̀jẹ̀ sí o. Kí lẹ fi gbé ẹ̀jẹ̀? Igbá. Igbá ni Ifá ló. Ní Ifá fi gbé ẹ̀jẹ̀. Ok, tó orí ẹ̀ ńkọ́? Lórí yẹn gé bí a torí ariwo tó wà ládùúgbò, ariwo tó ń pa táwọn ti ń fura lẹ̀ ṣe láre gé orí ẹ̀, but ẹ̀jẹ̀ àti orí ẹ̀ ni ẹ fẹ́ yọ tẹ́lẹ̀ àwẹ̀. Ló fẹ́ yọ òun ló fẹ́ yọ sá. Èló ni Ifá ló máa fún ẹ tó fi girlfriend ẹ̀ lẹ̀ pé kí Ifá ló kọ́ ẹ pa? Girlfriend mi kọ́. Girlfriend ẹ kọ́? Wọ́n sọ pé girlfriend kó máa lọ ń gbé wọn bá sùn wọn fún lówó. Èló ni Ifá promise kó máa fún ẹ? 100,000. 100,000 sá. 100,000 naira ni Ifá ló máa fún ẹ ló fi fà lé Ifá lọ́wọ́. Kí lórúkọ ẹlẹ́kan sí? Tó arákùnrin Ramon rèé tí wọ́n ṣekú pa ọmọbìnrin kan ní àdúgbò tó ń pè ní Lámẹ̀dà ní Ifọ̀. Ọmọbìnrin yìí tá a gbọ́ ni pé wọ́n lọ máa ṣiṣẹ́ bí olóṣó kìíní kankan. Ibẹ̀ ló ti gbà kàgbákò tí alàgbà yìí gbé pẹ̀lú àdéhùn pé wọ́n fún ní 3,000 naira tó ń bá sùn mọ́jú. Lẹ́yìn tó bá sùn tán ló fà lé ẹnìkan tí wọ́n jẹ́ Ifá ní Lámẹ̀dà ńbẹ̀ nífọ̀ pẹ̀lú èròǹgbà wípé Lámẹ̀dà Ifá yẹn á fún wọn ní 100,000 naira tí wọ́n bá yọ orí àti ẹ̀jẹ̀. Tó Elédùà kó máa fi ṣẹ́ṣọ́ ni kó máa kó ni yọ. Ẹ tún gbà yìí o, ẹ fi kọ́gbọ́n, ẹ fi ṣòdiwọ̀n ayé yín.